Àpátápàrà Part 2. Ẹ káàbọ̀ sí Ọmọ Yorùbá TV níbi tí a ti máa ṣe àgbéyẹ̀wò sinimá tí a pè àkọlé rẹ̀ ní Àpátápàrà. Àpátápàrà jẹ́ sinimá tí ó ní adùn tí ó sì kọ́ni ní ẹ̀kọ́ púpọ̀. Bákan náà ni àwọn ìlúmọ̀ọ́ká òṣèré pọ̀ nínú rẹ̀. Bẹ́ẹ̀ láti rí Rótìmí Sàlámì, Juliet Jàtó, Rónkẹ́ Òdúsànyà, Jídé Àwòbọ́nà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí a ṣe mọ̀ pé sinimá yìí parí síbi tí ìyá Bísọ́lá ti sọ àṣírí Ṣínà fún Bísọ́lá, tí wọ́n sì lọ sí ilé Ṣínà láti lọ arrest ẹ̀. Wọ́n fọ́ kòkò agbára Ṣínà mọ́lẹ̀, báyìí ni Bísọ́lá sì yìn ní ìbọn. Báyìí ni wọ́n ṣe arrest Ṣínà tí wọ́n sì mú lọ sí àgọ́ wọn. Àmọ́ bí wọ́n ti mú lọ sí àgọ́ wọn ni bàbá tí ó fún Ṣínà ní agbára ti mọ̀ pé wọ́n ti mú un. Báyìí ni bàbá yìí pè Ṣínà. Lẹ́yìn eléyìí la rí Ṣínà ní ọ̀dọ̀ ìyá Bísọ́lá. Ṣínà lọ sí ọ̀dọ̀ ìyá Bísọ́lá láti lọ gba ẹ̀san pé ó tú àṣírí rẹ̀. Bí ó ṣe kúrò ní Bísọ́lá wọlé tí ó sì rí ìyá rẹ̀ níbi tí ó ti ń pọ̀ kàbà kú. Níbi tí ìyá ẹ̀ ti ń lọ́nu mọ́lẹ̀, orúkọ Ṣínà ni ó mú bọnu. Ó sì ń jẹ́ kó yé ìyá rẹ̀ pé Ṣínà wà ní àgọ́ àwọn tí àwọn ti mú. Àmọ́ ìyá ní Ṣínà ṣẹ̀ kúrò ní ibí yìí ni. Eléyìí sì dá ròyìnròyìn lẹ̀ ní ọkàn Bísọ́lá. Báyìí ni ó padà sí ibi iṣẹ́ tí ó sì béèrè pé sí ẹnìkankan ò kọjá. Wọ́n jẹ́ kó yé pé ẹnìkankan ò kọjá. Báyìí ni a rí Ṣínà ní ọ̀dọ̀ bàbá yìí padà. Bàbá yìí jẹ́ kó yé Ṣínà pé èèyàn ò kí ń fi ọkàn tán èèyàn débi pé èèyàn ó sọ àṣírí fún ẹnìkankan. Ibí ni apá kìíní sinimá yìí parí sí. Ohun tí a máa rí sí ní apá kejì sinimá yìí ni pé jẹ́ Ṣínà sì tẹ̀síwájú nípa ohun tí ó ń ṣe yìí. Kí ni ó gbẹ̀yìn Bísọ́lá? Kí ni ó sì gbẹ̀yìn ọ̀gá ọlọ́pàá àti àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n ń ra oríra ọ̀ràn yìí? Kí ni Ṣínà ṣe fún ẹni tí ó tú sílẹ̀ ní àhámọ́? Gbogbo eléyìí ni ẹ máa retí ní apá kejì sinimá yìí. Bákan náà ẹ máa retí apá kejì sinimá yìí nínú ọ̀sẹ̀ yìí sí ọ̀sẹ̀ tó ń bọ̀. Ó dìgbà kan náà.